Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ lẹ́yìn. Wọ́n ní béwúrẹ́ bá já wọlé, àáfi gílé jáde. Bọ́mọnìyàn bá já wọlé, wọ́n ní wàá ṣe àgọ̀ báyìí. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin onílé yìí o, ẹ̀lẹ́ ń lé yìí o. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà. Àlọ́dé ń tedé o. Àdá kì í roko kọ́ má bọ̀ álé, ìdà kì í roko kọ́ má bọ̀ álé. Wọ́n ní bálápá ń dẹ̀jẹ́ bá ròkun bọ́rọ̀ sàílé ní fàbọ̀ sí. Ẹni ẹ̀dá gbére fún kò ní mọ bí ẹ lọ. Ayé ò ní sìn ń ràjò, torí ẹni ayé bá ṣèràjò ó ti lọ ní ọ̀bọ̀. Ìyà ò ní jẹ yín bí bàtà ẹsẹ̀, kò ní jèmí tí ń sọ̀rọ̀ náà. Gbogbo wa ti máa yé o, ayé sì ti mọ̀ wá. Ayé ọ̀wá ní fi ayé hàn wá o, ayé ò ní tábà fún wa. Torí ẹni ayé bá fomi ata tábà fún, ìnira ni o. Gbọ́, mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ kan béléngá. Ọ̀rọ̀ yìí ń jà ràyìn káàkiri orí ayélujára. Mo á fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ní béléngá. Tá bá ń dákọ nípa agbára ọkùnrin, àìwá àmà lè kọ. Orúkọ mi Lúkúmọ̀nà ọmọ Ẹ̀dárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé ò ní gbàgbé wa. Ẹ̀rí bọ́lọ́hun ti ṣẹ̀dá kó wà wá kò jọra wọn. Ẹlòmíì rí lẹ́gẹ́lẹ́gẹ́ agbára tọ́lọ́hun fún ojú tẹni tó rí bàkùtù lọ. Ẹlòmíì sì rí bàkùtù eegun tọ́lọ́hun fún ojú ti ẹni orí lẹ́gẹ́lẹ́gẹ́ bí ọwọ́ lọ wá gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sá máa pariwo ẹ bàbá ti mú kinní yìí tọ́ pápọ̀ ó ti dé ní kó tó di ohun tá a sọ yìí pé nǹkan ọmọkùnrin ẹni kò le, tàbí ká tó sọ pé nǹkan ọmọkùnrin ẹni tó bá ti dé ẹnu ọ̀nà ń jọwọ́lẹ̀, àwọn àrùn kan ní ń bọ̀ wá o kó tó débẹ̀ o. Àwọn èèyàn sì tún bá a débẹ̀ débi pé wọ́n á máa mú òkú ẹni. Kò ní ṣiṣẹ́, wọn ò ní yóò ṣiṣẹ́. Pàápàá jùlọ báwọn obìnrin bá ń bára wọn jà sọ́kọ pé tí ìyáálé ń jowú ìyàwó tàbí ìyàwó ń jowú ìyáálé, kódà àlè a máa báyàwó lé du ọkọ rẹ̀. Lọ́nà wo? Tí ọkọ bá gborí ìyàwó nínú ilé, nǹkan ọmọkùnrin rẹ̀ ò ní ṣiṣẹ́, ṣùgbọ́n tó bá dọ́dọ̀ àlè níta, yéé bí AK-47 ni wọ́n máa dún pòpòpòpòpò pàpàpàpàpàpàpàpòfòfòfò. Ẹlẹ́mi ó pé bóun bá ti mu nǹkan dúdùn, nǹkan ọmọkùnrin òun ò ní ṣiṣẹ́ mọ́. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wí pé ẹ́ńjìnì ara wo ò rí bákan náà. Bẹ́ẹ̀ lómi sì mú nǹkan dúdú jù bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ iná máa jáde lẹ́nu ìbọn rẹ̀ ni. Ẹ̀fẹ́ mọ̀ọ́rú náà dán wò. Pàpàpà ni wọ́n máa lùlù tí ò ní rẹ̀. Àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé nǹkan ọmọkùnrin tẹ́lẹ̀dùà fún wọn. Pàápàá jùlọ àwọn tó bá fi bẹ́ẹ̀ jẹ́ni tó níkùn bóyá wọn tó sanra. Ọlọ́run yìí sábà pín òrèbékùmọ̀ fún wọn dáadáa. Ó ti yé yín, àwọn èèyàn fẹ́ béèrè kí ni ìtumọ̀ òrèbékùmọ̀? Kóńdó, wọ́n tó fẹ́ mọ̀ tó mọ̀ kóńdó. Nǹkan ọmọkùnrin wọn kì í fi bẹ́ẹ̀ gùn dáadáa. A máa sábà kéré. Ṣùgbọ́n bí tẹlomi ti kéré hun akébí ata ni o, ó ń dún lẹ́nu o, wọ́n máa ń pọ̀ ta lẹ́nu, ó ta lẹ́nu yéye. Ó ń délẹ̀ lérí o, ọkàn lè má kan ìsàlẹ̀ odò.
kò sì sí obìnrin tí fẹ́ kéèyàn ọmọ kan ìsàlẹ̀ odò torí bẹ́ẹ̀ gan ni yàrá ọwọ́ ọnú ńbẹ̀ lágbára wà. Bó ṣe rí nù. ṣé wàá rí àwọn èèyàn máa ń lérò yìí pé tọ́ bá lo kinní kan yóò jẹ kókórè oògùn lọ nígùn ìsọnù. Medical line o lè rí dókítà tí ó gbà ọ́ nímọ̀ràn bẹ́ẹ̀ láéláé àfi àtọwọ́fà tó bá ṣàtọwọ́fà ló kún pé ọlọ́ọ̀lò àwọn artificial enlargement tó bá sì dọjọ́ iwájú yóò yọ ọ́ lẹ̀. ẹlòmíì bí wọ́n ṣe bí ọ̀pá rẹ̀ ó gùn dáadáa bẹ́ẹ̀ ni mo wí fún ọ. sórí tó bá jẹ́ pé bẹ́lẹ́ngá náà lọ́lọ́run bá fún ọ látòdì ọ̀run gbìyànjú kọkàn rí pé tí ọba máa ké bí ata òun ni kọ wá àtúnṣe sí. ṣùgbọ́n ké bí ata á rọra fi ilẹ̀ bẹ́ẹ̀. a pè kí nìkan ní weak erection. ìṣàn tí máa mú nǹkan ọmọkùnrin dúró gbágbáágbá lójú ìjà tí ọba ti lé dáadáa o lè lùlù kó dún o lè lùlù kó dún. a sì ń pè kí nìkan ní quickly ejaculation. bóyá ara rẹ̀ ti lé kódà yóò ti lé lékúlé pé kíní yóò gbà lónìí Jùmọ̀kẹ́ yóò gbà lónìí Àbẹ̀bí yóò gbà lónìí ìgbà tó bá dẹnu géètì ní ohun tó gbé lọ́wọ́ bá dẹnu kọlẹ̀ kò tiẹ̀ ní wọlé kankan tí ó dà gbogbo tẹnu ẹlẹ́wà sí ìyá bá ní kọ̀tán gbogbo kùkù kẹ̀kẹ́rẹ́ tó ń pe nọ́mbà òun máa bọ̀ hello níbo lọ wà hello níbo gbogbo kùkù kẹ̀kẹ́ ní nǹkan yóò bá ní gbéra sókè mọ́. àwọn bàbá wa máa pè é ní àróbòkú wọn máa pè é bẹ́ẹ̀. ìdákọ́lẹ̀ yóò máa le yóò máa wálẹ̀ ìgbà tẹ́ ẹ bá pè é fúnṣẹ́ ìgbà yẹn ní wàá ṣeré wọn wẹ́wẹ́ ẹ̀yin ẹ jẹ́ kí kẹ́ ẹ múra pé bẹ́ẹ̀ ṣiṣẹ́ gan kò ní gbórí ara bẹ́ẹ̀ fọ́ọ̀sì ẹ̀ wọnú yàrá kọ̀ náà ní ọ̀dẹ̀nu kọlẹ̀ o. ìwọ ọkùnrin ọgbọ́dọ̀ dá bálàáfíà ara rẹ bó ṣe wà ọgbọ́dọ̀ dá a mọ̀ oúnjẹ tí ọba bá hẹ́ẹ̀tì ẹ mu ọkùnrin gbọ́dọ̀ jìnnà sí i. pọ̀ gbogbo ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé tóun bá ti dà í jẹ da tọ̀hún jẹ òun ni ó jẹ kéegun rárá. a gbọ́dọ̀ máa sa oúnjẹ jẹ oúnjẹ tí ọba ti bá hẹ́ẹ̀tì èèyàn mu tó bá ń jẹ ó léwu. yóò máa pa nǹkan ọmọkùnrin rẹ ni kò ní jẹ́ kó bí jẹ̀dí bá pọ̀ lára a máa sọ àtọ̀dúnmi. bẹ́ẹ̀ ni kéèyàn sì máa ṣe fàfààfà ní gbogbo ògbà jù máa sọ ọ̀dọ́ dogbo ni ọ̀dọ́ a máa sọ dogbo ó gbó wá kíákíá nísìnyí torí pé ẹ̀ẹ̀kan tó rìlíìsì ń ọgbọ́dọ̀ jẹun tó dáa kó sì jẹ́ kọjọ́ gorí ọjọ́ kó tó tún máa ṣe fàlàfòlò míì. bẹ́ẹ̀ ni Ọlọ́run fún ẹlòmíì lágbára tó jẹ́ pé jojúmọ́ ni ó máa wẹ̀dò tí ó máa sáfìsì ẹ̀ dáadáa ẹlòmíì jojúmọ́ kódà ẹlòmíì ó lè pẹja mẹ́ta jẹ lójúmọ́ ó lè jẹ̀gbìn lákọ̀ tí ó jẹ mẹ́ta tí ó bo tààrà ṣùgbọ́n gbọ́dọ̀ máa tírìtì ara rẹ̀ tó máa jẹun tó dáa. pàápàá jùlọ àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú nǹkan tí máa ń mú iṣan ara kẹ́lẹ́ pé kò dò gógóró jẹ òun ní kí ọ jẹ iṣan tí ń bá organs ara ṣiṣẹ́ kẹ́lẹ́ pé ní ó jẹ́ òdìdé o má tara ẹ̀ jẹ o má tara rẹ̀ jẹ rárá. so a gbọ́dọ̀ ṣàkíyèsí báwo ni ẹ ti wá ṣe tó ká tó máa pé à ń lo nǹkan tó ẹ̀jẹ̀ á máa bọ́rọ̀ bọ̀. ṣé rí ohun tí mo fẹ́ fún wa yìí ó ní í ṣe pẹ̀lú gbogbo ọkùnrin atura ni tọ́ bá ní yóò máa bí irin ọmọ pé àwọn kírímù kan bẹ táwọn ní kírímù máa ta àwọn sọ pé kírímù yìí tọ́ bá lò ó
àwọ̀ rẹ gangan tó ń lò òun ni ó gbé jáde. Bẹ́ẹ̀ náà ni oògùn yìí jẹ́. Kò ní gbégbékúgbé mi ìwá o. Iṣan ara rẹ bó ṣe ní agbára sí kò ní bu àbùmọ́ o. Òun ni ọbẹ̀ túnṣe. Àwọn bàbá wa ń pè ní àtura. Bókó rẹ̀ kì í le yọ́ máa le dáadáa. Bí àtọ̀dí rẹ̀ bá máa sàn yóò sọ ọ́ di kíkì. Ọ̀gbọ́ tí ẹ bá gbádùn ìyàwó rẹ̀ ọ wẹ̀dọ̀ ọ kílíìnì rẹ̀ ọ fọ̀ tí ó mọ̀ dáadáa tó nǹkan máa sọ pé ọkọ mi Àdìsá well done yóò máa fọwọ́ ra ọ lórí ni. Bẹ́ẹ̀ ni ń bọ̀ láti wá bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n ń pe ẹranko kan ní ẹṣin. Ẹ̀rín àti lálágbọ́n ọgọ́ rẹ̀ bó ṣe rí. Bọ́láhùn ṣe dá ẹṣin nìyẹn o. Ẹṣin nìkan kọ́ o, ẹranko títí ẹ̀ tún jẹ léyìí lọ́wọ́ o. Ẹ tọ́jú òkú ẹṣin. Ẹranko kan bẹ wọ́n ń pè ní èsè. Èsè ni mo pè o, ń pè ẹṣẹ o. Èsè yìí ń bolẹ̀ ti lè rí àrídájú rẹ̀. Tẹ́ bá lọ ọjà ìtòkú tẹ́ bá lẹ́yìn fẹ́ ra òkú èsè complete wọ́n ta ó kọ́ fẹ́ gùn tó apá báyìí. Bẹ́ẹ̀ dọ́jọ́ òyìnbó ẹ rí o, ọjà Amúṣin ẹ rí o, ọjà Abódè nìbàdàn ẹ rí, ọjà ọba ẹ rí, Ọ̀rànmíyàn nìbàdàn ẹ rí, ọjà bí wọ́n bá ti ń tewé ọmọ kódà bẹ́ẹ̀ dọ́sọ̀gbó ẹ rí. Gbogbo bí wọ́n bá ti ń ta ewé ọmọ ńbẹ̀lẹ́ ẹ ti rí. Tí wọ́n fún yín ní complete pé òun rèé wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé gbogbo ẹ̀ lẹ́fẹ́ rà ni àbí wọn ò bá ń bẹ̀. Tí a bá ti tọ́jú òkú ẹ̀sìn yìí tẹ́ wá tọ́jú pẹ̀lú òkú èsè tẹ́ tọ́jú egbò gbọ̀ngbọ̀n igi kan ní jẹ́bẹ̀ o egbòogi gbọ̀ngbọ̀n ẹ tọ́jú ẹ̀. Ẹ ti tọ́jú ẹ̀. Odidi pándọ̀rọ̀ ó dà lè tọ́jú pándọ̀rọ̀ méjì. Tútù lọ́dà. Ṣẹ̀rí pándọ̀rọ̀ yìí tútù rẹ̀ yìí ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ wàá ra orógbó yọ pọ̀ kànáfùrù yọ pọ̀ ìyèrè yọ pọ̀. Ṣẹ̀rí ẹ gún àwọn yìí ẹ sá wọn yẹn lọ́tọ̀. Ẹ ti sá lọ́tọ̀. Egbò igi kásíà ẹ tọ́jú ẹ̀. Ẹ ti tọ́jú egbò igi kásíà. Ẹ gún náà ẹ gún ẹ lè kọ́ gé kékèké ẹ sá kọ́gbẹ́. Ọ̀tọ̀lẹ́ gbé yẹn sí. Ẹ ti gbé sọ́tọ̀. Tẹ́ bá wá ṣe báyìí tán ẹ̀kù ìbílẹ̀ ẹ̀kù gbogboro ń bẹ o ẹ̀kù ìbílẹ̀ ń bẹ o ewé kan náà jẹ́ bẹ́ẹ̀ o àtúpè ní ewé mọ́rọ́gbọ̀ gbígbẹ rẹ̀ lẹ́lò ẹ̀ wá yọ pọ̀ gan ẹ̀ dà sí ẹ ti dà sí ẹ wá egbò akọgùn òun náà sàn díẹ̀ pẹ̀lú èèpo ogi àgàn ó ẹgbẹ́ lọ ẹ̀rọ tí gbogbo ẹ̀ bá gbẹ ẹgbẹ́ lọ ẹ̀rọ ẹni wọ́n bá yín lọ. Òkú ẹṣin òkú èsè méjèèjì yẹn wà ńbẹ̀ wọ́n lọ gbogbo ẹ̀ ni. Kí lẹ wí ń bolẹ̀ wà sọ́nà yóò jì. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 ẹni tó wílẹ̀ kan sí +23480 3298 3298 tẹ́lẹ̀ nọ́mbà tí wọ́n kọ́ fílẹ̀ yẹn tẹ́ ẹ bá pè tí ọba ti lọ sí Nàìjíríà ni ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ jẹun fún yín lọ́kàn sí ṣùgbọ́n èyí mọ̀ ọkọ̀ fún yín yìí orí rẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp yóò fún yín nítorí léde bẹ̀nẹ̀ kan sí +229 54
229-5465-1928 plus 229-5465-1928 méjèèjì ẹ̀mọ́dọ̀ ẹ̀tìlẹ̀kùn mọ́. ẹ wò mí ẹ máa fi lo ògì gbígbóná ẹ lè fi mu kásítádì o ẹ lè fi máa béèrè pé ǹjẹ́ ẹ lè dà sọ́sàn wẹ́wẹ́ o lè dá sí o kọ́ máa fi mu ògì gbígbóná wọ́n tọ́ bá sì jẹ́ pé nǹkan míì náà lọ́ọ́ máa fi mu o lè bú sínú ẹ̀kọ́ máa fi mu tọ́ bá jẹ́ pé ohun tó wù ọ́ nìyẹn. ẹlẹ́mìíràn sọ pé bíi sinapu ńkọ́ bí nǹkan tọ́ bá jẹ́ pé ohun tó wù ọ́ nìyẹn kò sí ohun tá a lè fi lò ó ẹ máa lò ó ẹ máa lò ó tọ́ bá lò ó ní àárín ọ̀sẹ̀ kan tọ́ bá lò ó má ti ṣe nǹkan kan yẹ kó tó bí ọ̀sẹ̀ tó tẹ̀lé kó tó máa ránṣẹ́ ó dúpẹ́ fún Ọlọ́run ẹ má gbàgbé gbogbo ìkìlọ̀ tí mo ti sọ fún wa síwájú ìwọ tó máa lo oògùn àlàáfíà tó fẹ́ kó ṣiṣẹ́ fún ẹ kọ́kọ́ mọ bí ẹ̀tì rẹ sí rí o sì máa jẹun tó dáa èyí ìní máa ń fún oògùn yìí nírọ̀ ẹlòmíì nídìí kọ́kọ́ fọ ara ẹ̀ bóyá ìdọ̀tí ti pọ̀ ní ara ẹ̀ jẹ̀díjẹ̀dí pọ̀ lára ẹ̀ gan-an o ní láti kọ́kọ́ lo nǹkan jẹ̀dí dáadáa tó bá lo iṣẹ́ yìí pẹ̀lú ẹ̀ máa ń pàwà tó dáa ni bẹ́ẹ̀ ni tó bá ti ẹkùn ní gẹ́ngẹ́rẹ́ tí Juliana fẹ́ wá wọn náà kọ́ gbé Juliana kó gbé ju ara eléyìí jẹ́ part 1 á máa pàdé ní part 2 yẹ́yẹ́ wá kò ní yẹ ẹ orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dá rẹ̀ àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀gbàgbà pété ìbá dọ́dọ̀ yín ẹ má dè mọ́lé ẹ máa há ẹ máa kun adára fún yín o ire o ire kàbèjì. Ilé yo olórí bàríbà.